bàbá Ìjẹ̀ṣà wọlé àwọn èèyàn bíi 5 ló wà nínú ilé nígbà tí bàbá Ìjẹ̀ṣà wọlé wọ́n ṣàlàyé nǹkan tí wọ́n ṣe àwọn èèyàn tó kù jáde ó kù princess nìkan princess fẹ́ jáde ó padà síbẹ̀ ó wá ń fọwọ́ júwe fún wọn níbi tán ti máa jókòó bọ́n ṣe máa wọlé bọ́n ṣe máa jáde padà kó tó di bó jáde ọmọ yẹn lọ tilẹ̀kùn padà ni ọmọ yẹn ò ṣe dáadáa ni princess ń sọ princess kọ́kọ́ nà á bàbá Ìjẹ̀ṣà ló ń béèrè lọ́wọ́ ẹ̀ ń pé kí lóde tó nà ọmọ ọlọ́mọ ó sọ pé òun ti ń kọ ní kinní tó fẹ́ ṣe yìí láti bí odidi ọ̀sẹ̀ kan bí ọjọ́ 5 ló ti ń kọ ní tó fẹ́ ṣe yìí ó yẹ kó lè hàt ẹ̀ dáadáa nìyẹn wá sọ wípé lílù kọ́ ni wọ́n fi máa ń persuade ọmọ láti act something heart tẹ́lẹ̀ ni ó ní no ẹ fẹ́ kó heart ẹ tún wá lù ú so lè mẹ́gbàá dání kó sọ pé kí bó rẹ́pọ̀ wájẹ̀ kọ́ ni ẹ máa rí i pé ọmọ yẹn wà remorseful because tí wọ́n ní kó ṣe ní ṣe to the best of my understanding do you know pé princess ti kọ́kọ́ lu ọmọ yẹn ńgbà tó ọmọ yẹn ò ṣe tí wọ́n ní kó ṣe dáadáa why because ọmọ yẹn ń rò lọ́kàn guilty conscience ń dà láàmú ẹ máa rí i pé ó feel reluctant gbogbo nǹkan tó ń ṣe ní tí wọ́n ní kó heart wípé why tán fi lè ṣe bẹ́ẹ̀ fún bàbá Ìjẹ̀ṣà why tẹ́ máa fún oníjà sílẹ̀ tẹ́ máa gbára pẹ̀pẹ̀ lójú ọ̀tọ̀lẹ́ntọ́sẹ̀ ọ̀tọ̀lẹ́ntẹ́ ní kọ́ máa jìyà rẹ̀ ọ̀tọ̀lẹ́ntì ń bọ̀ mọ́ sùn ọ̀tọ̀lẹ́ntẹ́ fẹ́ fìyà ẹ̀jẹ̀ lọ́lọ́gún bí rọ́gá bá sáré fógún ọdún kọ́ máa mí hẹlẹ́ ọjọ́ kan lòótọ́ bá lọ́nà. so bẹ́ẹ̀ bá gbogbo àyín tẹ́ ń sunkún pé ẹ̀yàn fẹ́ dá bàbá Ìjẹ̀ṣà padà sẹ́wọ̀n ó pè kí bàbá Ìjẹ̀ṣà padà sẹ́wọ̀n ká wá sùn àwọn tó yẹ ká sùn kí bàbá Ìjẹ̀ṣà wá wà vindicated because lórí ilé ìtajọ dé yìí o battle to finish ni mo dẹ̀ mọ̀ wípé mi àkàndá ọ̀rọ̀ àwọn kòǹkò bí n ò bá rí n ò ní wí mi kì í dẹ̀ gbèsè yín òṣìkà ọ̀pọ̀ ọ̀rọ̀ ń bẹ tá a fẹ́ tú lórí ìṣẹ̀lẹ̀ bàbá Ìjẹ̀ṣà princess Ìyábọ̀ àti ọmọdébìnrin tí wọ́n ní wọ́n fipá bá dàpọ̀ so mo wá sọ lánàá mo ní mo ní àwọn ẹ̀rí kan lọ́wọ́ láti fi síta láti fi hàn pé lóòótọ́ ni bàbá Ìjẹ̀ṣà ọmọwọ́ tí ọmọ ẹsẹ̀ tó jẹ́ wípé àkóbá ni wọ́n fi ṣe fún un because I could see many people tí wọ́n ágìw lọ́tún ágìw lósì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń blame Bíọ́lá Adébáyọ̀ wáyé tó ṣe máa gbé bàbá Ìjẹ̀ṣà wá àwọn kan ní àfàìmọ̀ kọ́ má jẹ́ Yọ̀mí Fábíyì ló máa rán bàbá Ìjẹ̀ṣà sẹ́wọ̀n padà ilé ìtọ́jà mi lẹ́nu jù lọ́nbẹ̀ ó ní ti òṣèré orí ìtàgé ní Fẹ́mi Branch tí mo máa ń wò wípé wà intelligent mo máa wò pọ́ gbọ́n mo ti wá gbàgbé pé èèbó kọ́ lọ gbọ́n ìyẹn lè gbé èèbó kí làákàyè kó ti sákì ìyẹn lè gbé èèbó kọ́ mọ́ lọ́pọlọ wẹ́ ó wà nú àwọn ọmọ ìgbàlódé àti ọmọ àtijọ́ àwọn àgbélẹ̀rọ ọmọ wọn máa lọ́gbọ́n àtinúdá àwọn ọmọ olówó kódà kéèyàn máa lówó lóòótọ́ o ṣùgbọ́n àwọn ọmọ olówó tí wọ́n lọ iléèwé tó túṣì àwọn á máa lọ́pọlọ òwe ńgbà míì ọpọlọ òwe tí wọ́n sì máa ń ní ọpọlọ ìbò fífọ̀ ni wọ́n lè má ní mọ̀ ìjìnlẹ̀ nínú nǹkan tí wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú wọn kì í ṣe gbogbo wọn o àwọn kọ̀ọ̀kan nínú wọn máa ń gbọ́n nínú wọn máa ń gbọ́n lẹ́yìn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni kì í gbọ́n nínú tí ì gbọ́n lẹ́yìn ńlá fi pé ọmọ àfìsẹ́wò ní dàgbà ọmọ ojú ọjọ́ ò tó gègé. So having said that ìkànnà mo tún wò yìí princess comedian in tears cause of what actress Bíọ́lá Adébáyọ̀ did àbọ̀lọ̀ fẹ́ kọ́ princess yọ ni Bíọ́lá Adébáyọ̀ ṣe princess ọmọ jẹ́kún lọ́ntì ẹ̀ lọ́sùn jàre máa play ẹ̀ ní ìsìn máa play nǹkan tó sọ. So like I said, some people reacted emotionally, some people reacted sentimentally. Ìwọ̀nba pélé mọ́ láàrin wa ní mọ́ ńlárò jinlẹ̀ máa proof ẹ̀ fún rẹpẹtẹ. So ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti hámà bàbá Ìjẹ̀ṣà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló rò wípé kò yẹ kí bàbá Ìjẹ̀ṣà padà sí society mọ́ a ti sọ ọ̀pọ̀lọpọ̀ lánàá ẹ̀rí mo fẹ́ mú jáde lónìí. So ká tó wá mú ẹ̀rí jáde ó láwọn nǹkan kan tí màá jẹ́ kí ti yín ó gbọ́ tí ẹ mọ̀ pé bí tí ọ̀gbọ́n yìí kàn inú kì í bà á jẹ́. So mo kí gbogbo wa pé ẹ kú dédé àkókò yìí níbikíbi tẹ́ ẹ ti láǹfààní láti máa wò mí láti máa gbọ́ mi ibi àtìbànújẹ́ ò ní délé yín bí wọ́n bá ń pín mẹ́ta òní ní ẹ̀ ní ṣọ̀fọ̀ ọmọ ẹ̀ ní ṣọ̀fọ̀ aya ẹ̀ ní ṣọ̀fọ̀ ọkọ. Mo kí ń káàbọ̀ sí ètò tó máa lágbára mo wá ń bẹ̀ yín pé bẹ́ẹ̀ ṣe ń wọlé òun kẹ́ ẹ máa bá òun
pín program yìí ṣẹ̀bẹ̀ mo lè bẹ̀ yín torí pé mi kọ́ mo ra dátà fún yín ṣùgbọ́n àjọ máa sọ̀rọ̀ lónìí àjọ fìwẹ̀dá hàn lónìí báyé báyẹn ni ò ká máa ṣọ́ra káképo olúwa ò kó máa ṣọ́ wa kó gbà wá lọ́wọ́ ọmọ aráyé káráyé má kọjú ibi sí wa ò àtòrè láyé ara mi ò àtòrè láyé ò. So bẹ́ẹ̀ ṣe wọlé yẹn ẹ bá mu pín program yẹn. Now ọ̀rọ̀ princess tí mo rí nísìnyí ẹ jẹ́ n sáré play orí lẹ́yìn o. Adebayo, because wọ́n ṣe ẹni tó jalè, it is not the person who stole something alone, that is it. Princess yìí máa ń múnú bí mi lọ́pọ̀ gbà ẹkún òfò ni máa ń kọ́kọ́ ń sun tiẹ̀ Yorùbá sì ti parí ọ̀rọ̀ wọn ní asunkúròjọ́ ilé ní tú. Princess yìí ó fẹ́ràn ẹkún ní fi bà gbogbo nǹkan jẹ́, ẹkún ló fi kó bá bàbá Ìjẹ̀ṣà, ẹkún ló fi fa bàbá Ìjẹ̀ṣà mọ́ra, ẹkún ní fi ṣe gbogbo nǹkan tiẹ̀. Problem àwọn èèyàn kan ni pé àìní ibùjókòó aláyọ̀ kì í jẹ́ kí wọ́n fẹ́ni tí yóò ní ibùjókòó aláyọ̀. Sọ pé àwọn èèyàn kan máa advice èèyàn, wọ́n lè advice ẹ kó jáde nílé ọkọ, wọ́n lè advice ẹ kó ìyàwó rẹ̀ lẹ̀, kọ́kọ́ wo background wọn dáadáa. Àwọn tó ní ó fi ìyàwó rẹ̀ lẹ̀ sí wọ́n níyàwó, àwọn tó ní ó jáde tó ń gbà mọ́ra àwọn ò lè gbà mọ́ra, nonsense ló ń gbà yẹn, kíkì ló kinní kan ló ń gbà yẹn, ó jẹ́ kó jáde nù náà nonsense yẹn. Wò wọ́n ṣé wọ́n ní ọkọ, bí wọ́n bá lọ́kọ sí wọ́n láyọ̀ ńbẹ̀, bí wọ́n bá láyọ̀ ńbẹ̀ sọ́kọ wọn ń tọ́jú wọn, kí làwọn gangan sọ nípa ọkọ wọn. Now princess ò ní ibùjókòó aláyọ̀ ọ̀pọ̀lọ́kọ, ọkọ tó fẹ́ kò gbóṣù mẹ́ta tí wọ́n fi kọ́ra wọn because eléyìí sọ pọ́dà bí ẹni pójú òun là. Mr. Olóyè Aliu baba God bless you sami ní wáyé tí o ẹ tún ti kí mi káàbọ̀ ọlọ́wọ́ ajé ni bẹ́ẹ̀ sì sẹ̀mí lọ́wọ́ mọ̀mọ́ pọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ọ̀rá sticker fún mi ọlọ́wọ́ ajé adọ́lọ́wọ́ ajé mọ̀. So like I said ọ̀rọ̀ ilé ayé yọ̀ balance nǹkan ẹyọ kan tí mi kì í fẹ́ bá àyàn discuss lọ́rọ̀ family n tí wọ́n ń gbà á mọ́ra mi lè mọ́ lè gbà á mọ́ra ṣùgbọ́n àwọn nǹkan kan bẹ tèmi náà ń gbà á mọ́ra tí wọ́n ò lè gbà á mọ́ra àwọn nǹkan kan bẹ tó reject tèmi lè gbà á mọ́ra àwọn nǹkan kan bẹ nínú tó lè gbà á mọ́ra tèmi lè reject gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe wà nínú ilé tí wọ́n tèmi náà lè gbà á mọ́ra tí wọ́n lè reject àti ilé tí mo lè reject tó lè gbà á mọ́ra. So kì í jẹ́ kí n sọ̀rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ family so bọ́ tó máa ń jẹ́ nǹkan tó máa ń yà mí lẹ́nu ó dẹ̀ máa ń jẹ́ ẹ̀dùn ọkàn fún mi wípé bá a ṣe ń ka Bible tó tá à ń ka Quran tó bá a ṣe ń lọ church tó tá à ń lọ prayer meeting tó tá à ń lọ counseling tó tá à ń lọ mosque tó tá à ń kírun wákàtí 5 tó ìwà ibi tí ń bẹ nínú ẹ̀dá ò change. Orin olóògbé Gbẹ́ngà Adébóyè kan mọ̀ rántí ó ní bẹ́bára fọ́jú tó ń ṣe sára àkóbá àdábá ọlọ́mọdéjáre àkóbá àdábá Mr. Adéyẹmí Ọdún Ayọ̀ God bless you sir. Mo ti mọ̀ pé Mr. Aliu wọn lọ ọlọ́wọ́ ajé ni wọ́n bá ti sẹ̀mí lọ́wọ́ báyìí àjẹ́ wọlé ẹ̀yin náà lè ra síkà fún mi o. Ẹ máa rí níbi tẹ́ tí ń wò mí ẹ wò sálẹ̀ ẹ máa rí dollar sign bẹ́ẹ̀ click lórí ẹ̀ yóò gbé wọ ibi táwọn síkà yẹn wà. Bọ́ bá dẹ̀ jẹ́ ibi tán ti ń tán kọ thanks sí yẹn ni ẹ click lórí thanks yẹn ìyẹn ìdúpẹ́ ó máa gbé lọ síbi táwọn síkà yẹn wà ẹ máa rà fún mi dáadáa. Gbogbo àwọn nǹkan tí kú iṣẹ́ tí mo rí iṣẹ́ yà lélẹ̀ yìí because ẹ máa rí pé mi ò láǹfààní àti ṣe program tí mo máa ń ṣe ní studio dáadáa. Epo ni o 1300 là ń ra lítà kan kó o tó ṣẹ́jú pẹ́ láàrin 30 ṣẹ́jú tẹ́ ẹ máa sọ pé ẹ fẹ́ sẹ́ẹ̀tì àbí wákàtí kan tẹ́ ẹ máa fi sẹ́ẹ̀tì equipment epo ti jó tán yóò kàn mí kalẹ̀ ní hàn ibẹ̀ yìí náà máa ń wò ń gbà mí ìtẹ́pọ̀ máa tán mọ́ mi bí mo ti ṣe program so yóò rè epo yóò ra data God bless you. So like I said orin Gbẹ́ngà Adébóyè ọ̀hún mọ̀ bóyá ẹ bá pàdé àkóbá àdábá ọlọ́mọdéjáre àkóbá àdábá ọlọ́mọdéjáre bẹ̀bá ara fọ́jú tó ń ṣe sára bẹ̀bá ara fọ́jú tó ń ṣe sàrà bó bá ti ṣàdúrà débi àkóbá ràdàbà ẹ tọwọ́ bàpò ẹ dàbọ̀ ẹ ṣe sàrà àbọ̀ rẹ wò ní wọ́ gbára lé njó mọ bọ́n fẹ́ràn ẹ ẹbí wo ní wọ́ gbára lé njó mọ bọ́n ṣe tìyẹ olùfẹ́ wo ní wọ́ gbára lé njó mọ èrò tó wọn èjó mọ àtòkọ rẹ kó wọ́n kàṣọ ní wọ́ gbára lé njó mọ èrò tí wọ́n gbà sí ọ bóyá wọn fẹ́ kó bá ọ oúnjẹ ló mọ o àkóbá àdàbà ọlọ́mọdéjáre àkóbá àdábá ọlọ́mọdéjáre àkóbá àdábá ọlọ́mọdéjáre nínú ilé ló wà o
tó jókòó jẹ́jẹ́. Mo fẹ́ mú nǹkan jáde níbi orin yẹn nínú ilé ló wà o tó jókòó jẹ́jẹ́. Wọ́n ṣàdédé kan lẹ̀kùn o you are under arrest o. Wọ́n ṣàdédé kan lẹ̀kùn o you are under arrest o. Ó sọ sí bí oúnjẹ sílẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní tẹ́wọ́. Onífọwọ́ treason wọ́n ní wẹ́ yóò rí station o. Àkóbá àdàbà ọlọ́mọdé àárí. Ó wà nù ilé ẹ̀ jẹ́jẹ́ ó gbúrò lẹ̀kùn kókókó. Àwọn ọlọ́pàá wá wọlé. Oníkẹ́ mo ṣe wọ́n nígbà tó bá dé station mọ̀mọ́ and you don't know anything. Wọ́n ròpọ̀ ẹni. Wọ́n ti rojọ́ mọ́ ọ lẹ́sẹ̀. Wọ́n dẹ̀ tún máa dúró takò ọ lójú ọlọ́pàá nílé iṣẹ́ ọlọ́pàá ń bẹ̀ tó ní evidence kankan tó fi jàjàbọ́. Oríṣiríṣi àwọn èèyàn náà gbẹ̀mí èèyàn sí nílé wọn sáyíká ilé wọn tọ́jà wọn náà ń jẹ́jọ́ ẹ̀ lọ́wọ́ wọn ò dẹ̀ mọ́wọ́ mẹsẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yẹn wọ́n pààyàn sí lọ́rùn, ọ̀pọ̀lọpọ̀ yẹn wọ́n ti wàhálà sí, ọ̀pọ̀lọpọ̀ yẹn wọ́n ta ọjà olè fún tí ọ̀dẹ̀ mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn bẹ́ẹ̀ ló kó sí akóló àwọn èèyàn kan látàrí àkóbá. Àkóbá àdàbà ọlọ́mọjàre. Jẹ́jẹ́ ló wà nílé ọtí ó jókòó ẹ̀ tàwọn mẹ́rin. Jẹ́jẹ́ ló wà nílé ọtí ó jókòó ẹ̀ tàwọn mẹ́rin. ID card bí tó ti ń ṣiṣẹ́ ó tún wá àpòkò sí lọ́rẹ́. Ó ti ń wù ẹ́ wù dẹ̀rọ tí ó wà ń fọkàn rólé ayé níbi tébù tó jókòó sí. Èèyàn lè mí sí èèyàn lè wo pé kóun tó lọlé kóun fi gò kan tilẹ̀ kó nǹkan rẹ̀ ń gbẹ kó wọn lọ sùn lẹ́yìn wàhálà. Ọmọ tó ṣiṣẹ́ déédéé ó yẹ kó lásìkò ìgbádùn ìgbà tí ó fi jáyé. So jẹ́jẹ́ ló wà nílé ọtí ó jókòó tìyẹ jẹ́jẹ́ ni níbi tébù tó jókòó sí ẹ̀yìn 5 mọ̀ ló jẹ́ o. Àwọn 4 ò mọ̀ wọ́n rí ó jókòó tìrẹ jẹ́jẹ́ ni. Àwọn 4 tó jókòó tí níbi tébù tó jókòó sí àwọn ọlọ́pàá mà ló wọlé wọ́n lé everybody yẹ ká wọlé rí we are out in ọ̀nà àtikọ́. Níbi tébù tó jókòó sí ẹ̀yìn 5 mọ̀ ló jẹ́ o. Àwọn 4 ò mọ̀ wọ́n rí ó jókòó tìyẹ jẹ́jẹ́ ni. Àwọn 4 tó jókòó tí wọ́n wá pò wọn wò wọ́n bàbá. Àwọn 4 tó jókòó tí o wọ́n wá pò wọn wò wọ́n bọ̀bẹ. Ọ̀kan nù wọn lọ́kàtì fo ó kọjú sí ẹ̀ ọ̀rẹ́ jà lọ. Ta ló máa gbà ẹ́ kalẹ̀ àdàbàdé o ló jẹ́ ń pé àkóbá àdàbà ọlọ́mọdé àárí. Ó wà nílé ọtí oníkó mògò kan. Ìwọ náà wá sọ pé kó jókòó táwọn èèyàn bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn you can sit alone. Nígbà tí ṣe wọ nìkan wọ́n kága 5 fún àbága 4 tán gbé yí tábìlì po. Wọ́n àdẹ sọ fún ọ pé dandan kó méèyàn 5 wá ìwọ jókòó tiẹ̀ àwọn ẹlòmíín máa dé wá jókòó àwọn 4 wá jókòó tí ọ. Ọlọ́pàá dẹ̀ ti ń sọ wọn. Ọlọ́pàá wá débẹ̀ òní ẹ̀ka wọlé rí gbogbo yín you are under arrest. Àwọn tó wá jókòó tí wá náwó sí ọ pé ọ̀rẹ́ ọ̀ka ti fóònù yẹn o kò sí excuse kankan já máa lọ bóòlù sì fẹ́ jàjàbọ́. You are on the same table. Àwọn ọlọ́pàá ọmọ bóyá nìkan ní mutí àbí èèyàn méjì ní mutí. Who knows bóyá set up ni bóyá wọ gangan wọ́n fẹ́ kó bá bóyá o gbàgbéga lẹ́nu iṣẹ́ bóyá o fẹ́ gbàgbéga lẹ́nu iṣẹ́ bóyá orí ṣe jàwọn ẹgbẹ́ ẹ lọ bóyá sálárì ẹ ju tàwọn ẹgbẹ́ ẹ lọ. Bóyá ìbọn àtọ̀bẹ tán rí lọ́wọ́ àwọn tí wọ́n ń bá yẹn bóyá ṣe náà kẹ́ sí wọn lọ́wọ́ láti wá fi dáràn bọ̀wọ́ lọ́rùn who knows. Nígbà tán bá jọ kó dé police station tán náà jọ ran ilé wọn ó release àwọn wọ́n fi wọ́n set up ni. So àwa tá a ti rí oríṣiríṣi nǹkan tá a ti gbọ́ oríṣiríṣi ńlá kì í ṣe tètè gba ọ̀rọ̀ gbọ́ ńlá fi máa ń wádìí jinlẹ̀jinlẹ̀ kó tó di pa máa dá sọ̀rọ̀. Majority wa lónìí a ti ṣépè fún bàbá Ìjẹ̀ṣà torí ẹkún princess yìí a ti ṣépè fún bàbá Ìjẹ̀ṣà torí ariwo Ìyábọ̀ Òjó. Kò yẹ kílé ayé orí bẹ́ẹ̀ o kò yẹ kílé ayé ọ lọ bẹ́ẹ̀ ẹ já gbọ́ ẹkún tí madam wèrè yìí ń sun. Who collected what he stole, who patronized him, is also a thief. So torí pé Bíọ́lá Adébáyọ̀ gbé bàbá Ìjẹ̀ṣà wá ní ìsìn náà ti dolè ó lẹ́ni tó jẹ́ epo lájà ọ̀jàlẹ̀ àfẹ́ntọ́ gbà á lẹ̀ àtẹ̀ntọ́ jalè àtẹ̀ntọ́ tó bá gbà á pamọ́ ó lè làwọn méjèèjì torí pé wọ́n ti gbé èèyàn wá sórí program ní ìsìn ó ti dáràn. So tí n bá invite bàbá Ìjẹ̀ṣà wá ní ìsìn pé mo fẹ́ interview ẹ ní ìsìn ó lè lèmi náà mo ti dáràn nìyẹn fídíò fáìlì mi náà bẹ́ẹ̀ ṣe pé. Does that make any sense? Nbo là ń bálẹ̀ ayé lọ kí ni ṣe woman yìí gangan kí ló fẹ́ gangan kí ló fẹ́ gbà lọ́wọ́ bàbá Ìjẹ̀ṣà kí bàbá Ìjẹ̀ṣà rà lọ́wọ́ ẹ̀ gangan kí bàbá Ìjẹ̀ṣà tà fún ọ. Kò sáfẹ́ kọ́rọ́ọ̀sì sọ́gbà ẹ̀wọ̀n ọ̀fẹ́ kan pa kan dájọ́ ẹ̀wọ̀n gbére fún kan dájọ́ ọkú fún kẹ́ ẹ má fojú rinra mọ́ kọ́ mọ́ padà wá mọ́ kọ́ mọ́ gbégbé ayé ẹ̀ mọ́. So lórí burúkú ni sẹ́ẹ̀ fẹ́ ṣòfò tọmọtọmọ nígbà tó tiẹ̀ bímọ gan ọmọ ìwé láfi ṣépè fún ọ. Sáyé rẹ fẹ́ bàjẹ́ kanlẹ̀ ni. Kò ṣe ẹ ló ṣe wọ́n ti dájọ́ ẹ̀wọ̀n fún ti ṣẹ̀wọ̀n ó ti wá padà dé kí wá ní wọ́ kí ni ìṣòro ilé ayé yín sẹ́ẹ̀ fẹ́ kó gbélé ayé mọ́ ni. Ẹ lè lọ yanjú ẹ̀ fúnra yín. Ẹ expect kí ìjọba ọ̀ràn lẹ́wọ̀n gbére tàbí kan dájọ́ ọkú fún wọn dẹ dá fún ẹ̀yin gẹ́gẹ́ lọ dá fún fúnra yín báyìí. Bàbá Ìjẹ̀ṣà jáde tàìtì jáde oníkàwọn iléèwé tí wọ́n láwọn stúdẹ̀ǹtì tí wọ́n láwọn ọmọ kéékèèké kan máa tọ́jú àwọn ọmọ wọn o jíjáde tó jáde o ṣé yóò lọ mọ só ti báyàn kan ṣàṣepọ̀ lórí fíìdì rí ni ṣé yóò lọ mọ báwọn ọmọ kéékèèké ní skul wọn yóò mọ báwọn ṣàṣepọ̀ ni.
ìṣòro princess yìí ò yé mi rárá. This pain wo. that I feel, that my daughter feels, that the other victims feel right now. ẹranko ni ọ pain wo ló feel, pain wo ni daughter feel. Is she your daughter? ọmọ àbúrò ẹni lóòótọ́ ọmọ àbúrò ẹni ni ọmọ ẹ̀gbọ́n ẹni ọmọ ẹ̀gbọ́n ẹni ni. Under your nose náà ti jábàálẹ̀ ọmọ yìí nínú ilé ẹ̀ gangan èèyàn méjì ní bá sùn bẹ́ẹ̀. ọ̀gbẹ́ni Adékọ́lá kan bá sùn òun ló bá sùn láti táwọn ọlọ́pàá rí àtọ̀ rẹ̀ nígbà tí wọ́n ṣe tẹ́sì fún. ó tún lẹ́nìkan ń jókèlè ìyẹn gateman òun náà ń bá sùn. bàbá Ìjẹ̀ṣà ò bá sùn. tó bá tásìkò máa pílẹ̀ ọ̀rọ̀ commissioner of police. fídíò tẹ́ tọ́jú tẹ́ fi pamọ́ ọwọ́ wa ti tẹ̀ ẹ́. a lè sọ̀rọ̀ dáadáa a lè yánu sọ̀rọ̀ dáadáa wípé ìkà ni princess kì í dẹ̀ ìsàbíamọ ẹranko èèyàn ni. ká sọ pé lóòótọ́ ni bàbá Ìjẹ̀ṣà ń ṣẹ̀ṣẹ̀ yẹn. tó dẹ̀ jẹ́ pé minor lẹ pé ọmọbìnrin yẹn bó tiẹ̀ jẹ́ pàwọ̀ ọ̀gbà pé minor ni immediately tá a ti rí la sọ pé sọmọ 14 years lélẹ́yìí. làwọn èèyàn kan náà sọ pé ká mọ̀ pé wọ́n ń wèrè àwọn dìbò olúkì kan náà sọ pé èèyàn ọmọ mi máa ń ní stature o kò dẹ̀ ní lọ́jọ́ púpọ̀ lórí ó máa ń ní stature o. lára ẹ̀yin tẹ́ bà orílẹ̀-èdè yìí jẹ́ débi tó dé rèé. lára ẹ̀yin tẹ́ jẹ́ káwọn èèyàn ní freedom lélẹ́yìí. lára ẹ̀yin tẹ́ jẹ́ káwọn èèyàn padà sínú society lélẹ́yìí. lára ẹ̀yin tẹ́ jẹ́ kápọ̀lọpọ̀ àwọn èèyàn kàn máa gbẹ̀mí ara wọn lélẹ́yìí. because as far as I'm concerned kò yẹ kọ́rọ̀ kan kó rú jáde lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà mọ́. bó ti lọ sẹ́wọ̀n ó ti dé padà. ẹ ti bà yé ẹ̀jẹ̀ kan tí ì bà yé ẹ̀jẹ̀ tán ni. It's not Ijesha that caused this pain, no. It is you, Biola Adebayo. Can you imagine that? ó tún ní kì í ṣe bàbá Ìjẹ̀ṣà lọ ní lọ́kọ̀ọ̀sì pain Biola Adebayo ni. Biola Adebayo tó jẹ́ pé nìkan lọ́mọlọ́mọ ń sọ. ìyá wow lọ́mọlọ́mọ wá dáná sí ẹni tó explain ara rẹ̀ gangan ọ̀daràn kò sẹ̀ mọ́ ẹni tó nírọ̀lẹ́ pamọ́ òun pé móvì lẹ́ni kò wọ́n wáyà táwa náà dẹ̀ rí gbangba tó ń direct móvì tí wọ́n gangan princess yìí ń direct móvì. ṣùgbọ́n tó jẹ́ pé ibi tó ti ń fọwọ́ pa ọmọ lára nìkan lẹ mú jáde fáwọn èèyàn. eléyìí làwọn èèyàn fi ń kan bàbá Ìjẹ̀ṣà ní àmà eléyìí náà fi ń ṣépè fún bàbá Ìjẹ̀ṣà. bí rọ́bà lọ lógún bí rọ́gá bá sáré fógún ọdún kọ́ mọ́ mi hẹlẹ́ ọjọ́ kan lòótọ́ bá lọ́nà. so bẹ́ẹ̀ bá gbogbo àyín tẹ́ ń sunkún pé ẹ̀yàn fẹ́ dá bàbá Ìjẹ̀ṣà padà sẹ́wọ̀n ó pè kí bàbá Ìjẹ̀ṣà padà sẹ́wọ̀n ká wá sùn àwọn tó yẹ ká sùn kí bàbá Ìjẹ̀ṣà wá wà vindicated because lórí ilé ìtajọ dé yìí o battle to finish ni. It is you that caused this pain for me. tó bá yẹ pé bẹ́ẹ̀ lè yàn ṣe mo fọ ilé ọlọ́ọ̀lọ́ Abíọ́lá Adébáyọ̀ mo lọ ọ̀la àwẹ̀ tí àwọn muslim ṣẹ̀ṣẹ̀ gbà tán yìí. ọ̀ǹgbọ́pọ̀ nù ìwọ tó jẹ́ kírísítẹ́nì ọgbà àwẹ̀ ṣùgbọ́n ilé táwọn muslim ṣẹ̀ṣẹ̀ gbà tán yìí ọlá rẹ̀ ló ń lò láti ṣépè fún yàn ló fi ń fa yàn lọ́lọ́run lọ́wọ́ kí ló fa Abíọ́lá Adébáyọ̀ lọ́lọ́run lọ́wọ́ fún sóun ló mú ọmọ rẹ̀ ní tantan fi ń bá a sùn ni. àbọ̀ sọ wípé bàbá Ìjẹ̀ṣà ṣẹ̀ o bàbá Ìjẹ̀ṣà ọ̀sẹ̀ kò vindicate bàbá Ìjẹ̀ṣà ó ní platform fún anybody láti wá wí tẹnu wọn ẹni tó bá wù láti wá sọ̀rọ̀ so kí wàá lọmọ ọlọ́mọ ṣe. àti ọláwẹ̀ tí àwọn christian gbà lọ́wọ́lọ́wọ́ mo pé ẹlẹ́dàá mi mo pé ẹlẹ́dàá ọmọ mi. ẹlẹ́dàá ẹ ò ní túmọ̀ náà ẹlẹ́dàá tó ti waste dànù ẹlẹ́dàá tí ò ní gangan ẹlẹ́dàá tí ò gbé wọ́ gangan iṣẹ́ ẹlẹ́dàá rẹ̀ kò gbéṣẹ́ rẹ̀ lẹ́yìn ilé ayé rẹ̀ ẹlẹ́dàá rẹ̀ ò gbé lẹ́yìn ìgbéyàwó ẹlẹ́dàá rẹ̀ ò gbé ọ lẹ́yìn bí wọ́n gangan bá bímọ ní òní lọ mọ́mọ sọ́dọ̀ ọlọ́mọ nǹkan tí ń ṣe I do say it do you know pé àwọn èèyàn kan ò lówó ọlọ́run ò jẹ́ káwọn èèyàn kan lówó torí pé kò yẹ kán lówó bí wọ́n bá lówó wọ́n balẹ̀ ayé jẹ́ ọlọ́run ọba ò fáwọn èèyàn kan láǹfààní àwọn nǹkan kan torí tí wọn ìbá sọlé ayé dàbá bá nírú àǹfààní bẹ́ẹ̀ lómi bá nígbèyàwó aláyọ̀ àwọn títí wọn kù díẹ̀ káàtó ní ọmọ yẹ̀yẹ́ ní ọmọ fi ṣẹlẹ́yà ní ọmọ pé orí kò ṣe kọ̀ọ̀kan mọ́ ṣe lèyìn gbogbo ayé ní dáláì mọ́ ṣe lójú wọn. ọ̀gbọ́n bàbá mi Tìmí Òsúkọ̀yà ni ó ní bọ́ bá kù díẹ̀ káàtó fọ́mọ nìyàn ògbẹ̀ ládàá lárìmọ̀ ṣíṣe lójú ìráyé tájà tẹran lẹ́ẹ̀mọ́ ọ̀gbọ́n ni òun làmọ̀ràn orí mi tètè yá yọrí mi sókè kọ́ gbọ́rọ̀ mi ro gbọ́rọ̀ mi ro gbọ́rọ̀ mi ro gbọ́rọ̀ mi ro Jésù gbọ́rọ̀ mi ro káyé mọ̀ pé mi lọ́lùyà gbọ́rọ̀ mi ro ẹni ọba yọrí ẹ̀ sókè nínú ilé iná máa dọ̀rọ̀ dúró dè gbé ẹyẹ jẹdé
ẹ jẹ́ èdè ká gbọ́ tẹnu rẹ̀ ká ò bá ti yanjú ọ̀rọ̀ ẹni ọba yọrí ẹ̀ sókè nínú ẹgbẹ́ náà máa mi pè lọ́nìyàn yìí o gbọ́rọ̀ mi ro gbọ́rọ̀ mi ro gbọ́rọ̀ mi ro dádì gbọ́rọ̀ mi ro káyé máa pè mí lọ́lùyà gbọ́rọ̀ mi ro. tí Ìjẹ̀ṣà ó ti abuse Bíọ́lá ní agbára Ọlọ́run á ilé ẹjọ́ tó tó Ọlọ́run tó ní ìdájọ́ lọ́wọ́ ó máa dá yín ní ẹjọ́ tó tó èpè nìyí. ó sì ń pè ní kankan ǹbí Canada ni wọ́n lọ wà pé ní wo lọ wà tó wà ní Canada ọmọ tó ń sunkún torí èyí sọ mú lọ Canada ó ń lo fíìsì kejì ara ìwọ gangan ò lè gbé bọ́dì ó ń lọ ọ̀ràn lọ sókè tó ọ̀ràn lọ sódò ó ti wà lọ́dọ̀ ẹ fọ́dún 7 àbí kó tó pé 14 years ó ti wà lọ́dọ̀ ẹ before 7 years old ń ló ti ń gbé lọ́dọ̀ ẹ ńlá àǹfààní tó ṣe fọ́mọ ọ̀hún bọ́ bá jẹ́mi ní ọ bó ṣe ń lọ Canada ó tòwe tiẹ̀ náà yọ tẹ̀lé ọ lọ Canada sọ tẹ̀lé ọ sóò mú lọ kí wàá lẹkún òfò tó ń sùn ẹ dá padà fún yẹ náà ni ẹ fi pàǹtàjì yẹn sọ pọ̀n gbénu ńgbẹ̀ ti yọ tinú ẹyin jẹ́ ẹ jẹ àgbàdo àárẹ̀ tẹ́ sọ sùkú àgbàdo nù ọmọ kékeré wọn fún ọ ó kú lọ́dọ̀ rẹ wọ́n fún ọ lábàlẹ́ǹdì ó kú lọ́dọ̀ rẹ kò lábàlẹ́ǹdì mọ́ àwọn tí wọ́n ń bẹ́ńlẹ̀ rẹ wọ́n sọ di kẹ̀kẹ́ wọ́n gùn bó ṣe wù wọ́n ọdẹ mọ̀ nípa rẹ̀ ó rìpọ́ọ̀tù wọn fọlọ́pàá ò gbégbèsè kankan bẹ́ẹ̀ ẹ wá sẹ́ẹ̀tì bàbá Ìjẹ̀ṣà up bàbá Ìjẹ̀ṣà tí ò dó tí ò fà tí ò tọ́ bọ̀ ẹni gbọ́ ọmọ wà lọ́dún ọdún 7 wọ́n fi kọ́kọ́rọ́ já kínní ìdí ẹ̀ ń gbọ́ wá pọ̀ ọmọ ọdún 14 ẹ wá ní wọ́n minor ni wọ́n ń fọwọ́ jẹ́lá àwọn ọlọ́pàá wá ṣèwádìí wọn ní ìwádìí táwọn ṣe ó ní ilé burúkú kínní pé ó ẹ̀sẹ̀ jábálé ìyẹn ẹ̀sẹ̀ ń san padà wọ́n dẹ̀ ní wọ́n rí àtọ̀ lára ẹ̀ ń dẹ́ta lọ́bọ̀ ọ̀sùn ó ní Adékọ́lá kan ni ẹ̀dẹ̀ arrest ọlọ́pàá dẹ̀ arrest Adékọ́lá ọ̀hún wọ́n fi sí the same cell pẹ̀lú bàbá Ìjẹ̀ṣà wọ́n jọ fẹ́ charge wọn sí kóòtù ni Adékọ́lá òun lòún sọnù ọgbà ẹ̀wọ̀n ń bẹ̀ ń pé bọ́n bá charge wọn sí kóòtù yàwá máa gáàsì o torí pé òun ò bá minor dàpọ̀ òun ò bá minor lò pọ̀ adult ló ń bá lò pọ̀ pé ọmọ tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ yìí ṣé minor máa ní Instagram page òun máa ń send owó sákàǹtì ẹ̀ ṣé minor àmọ́ lákàǹtì pé ọmọ yẹn ní UBA account tó máa ń send owó sóhun mọ́ tó ń ṣe ni pé gbogbo yẹn ló máa tú ńlá wọn kíní burúkú yìí ẹlẹ́nu yẹ́gbẹ́yẹ́gbẹ́ yìí tí ń sunkún ìyàlẹ́nu yìí ni wọn ò fẹ́ kó tú jáde náà fi sáré jáde àtàkì yìí náà fi sáré dé release bọ̀ yẹn náà fi sáré release ẹ̀ wọ́n ti mọ̀ pé yóò táṣírí látọdún tí wọ́n ti wá sọ pé wọ́n ń ṣẹjọ́ wọ́n béèrè ọjọ́ orí yìí birth certificate ẹ̀dà wọn ò rí mọ́lẹ̀ ńbo lẹ́bí sí wọn ò sọ nǹkan kan ọmọ tí gbogbo àjọ wò ń kí sọmọ ọdún 14 lóòótọ́ ọmọjọ́ ọmọ ọdún 14 ọjọ́ ọmọ ọdún 14 kò sọ pé kéèyàn assault sexually torí kálukú ló ní freedom ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n fipá bá lò pọ̀ wọn kì í sábà wà òkè mọ́ majority wọn ò kì í fẹ́ rọ́kùnrin mọ́ oríṣiríṣi wọn la come across oríṣiríṣi wọn la ti bá sọ̀rọ̀ rí so majority àwọn ìyá òfò rẹ̀ yìí tí wọ́n láwọn ṣe human right náà ṣe human right kankan human right tó bá ti wà sentimental tó bá ti wà bias eléyìí ò ṣe human right mọ́ eléyìí ò ṣe pé èèyàn ń jà fẹ́tọ̀ ọmọnìyàn mọ́ pápápá ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tí Ìyábọ̀ sọ níjó ní ń bẹ láti mọ̀rọ̀ sọ Ìyábọ̀ Òjó ní tẹ bá rí bó ṣe ń sọ̀rọ̀ pé dandan ni wọ́n gbọ́dọ̀ rán bàbá Ìjẹ̀ṣà lẹ́wọ̀n kò rí di ọ̀rọ̀ o kò fi gbogbo ara mọ́ ń tó ṣẹlẹ̀ o God bless you Mr. Ọláwálé Ọlá God bless you sir kò fi gbogbo ara mọ́ ń tó ṣẹlẹ̀ o ẹkún princess lọ gbọ́ lọ́wọ́ nítorí pé wọ́n ti fipá bóun lò pọ̀ lẹ́ẹ̀márùn ọ̀tọ̀ọ̀tọ̀ àbẹ́yìn ọmọ ẹ̀ẹ̀márùn ọ̀tọ̀ọ̀tọ̀ náà fipá bá Ìyábọ̀ sùn náà fipá bá sùn ọ̀tọ̀ọ̀tọ̀ different people so mo wo interview ẹ̀mí tó ti sọ ẹni àkọ́kọ́ bóyá ó ń kó ẹ̀rin ìkejì ọ̀rẹ́ boyfriend díẹ̀ bẹ́ẹ̀ mọ́ àwò pé bó ló ṣe á jẹ́ tó jẹ́ pé wọ́n nìkan náà wọ́n fipá bá sùn béèyàn bá rìnrìn àwàsà wọn ò ní fèkúrọ́ lọ́ọ́ ìrìn arìnlá kò ní bóyá bó ṣe múra ńgbà náà ńgbà tó kéré ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ fún ọ so gbogbo àwọn nǹkan yẹn ló wà lórí ìgbéléwọ̀n now Ìyábọ̀ Òjó sìkàsìkà gbàgbé àjọbí adánilóró gbàgbé ọ̀la adánilóró gbàgbé ọ̀la so kí ni tí mo fẹ́ mú jáde ń bẹ̀rẹ̀ ni wípé
colleague ẹni bàbá Ìjẹ̀ṣà lóòótọ́ sọ fáwọn tó ń sọ̀rọ̀ mẹ́yẹn kan limit ẹ̀ so colleague ẹni bàbá Ìjẹ̀ṣà bí Yorùbá máa ń sọ wípé èèyàn máa lẹ́ni tí máa ń dáàbò bò yàn wọn á lọ sínú líládìí ẹ̀dẹ̀ tó dẹnu o bó bá ṣe bí àparò ní yọ̀ọ̀bà yín oko lọ o n tí wọ́n gbìyànjú àti sọ́nbẹ̀rẹ̀ ni wípé ó ṣẹ̀ síbi tó ṣẹ̀ sí ni o ó ṣe ilé ni ó bọ́ sí ilé ni ó jẹ́ ní tí mo mọ̀ ni ó jára lé mi ni o ó jẹ́ èèyàn tó súnmọ́ mi ni o tó bá jẹ́ èèyàn tí ò súnmọ́ mi tàbí tí mi mọ̀ wáyé tàbí tí mi lè trust ló bá ṣerú nǹkan tó ṣẹlẹ̀ yìí n bá mọ nǹkan tí n bá bá fà Ìyábọ̀ Òjó ọ̀wẹ̀yìn wò rárá bàbá Ìjẹ̀ṣà wọn sì máa sọ̀rọ̀ ní tiẹ̀ yóò gbé ṣé Ìyábọ̀ Òjó product mi ni product ẹ ló ta kù ọ́ yìí ọ̀rẹ́ ń bẹ́nu ọ̀tá ń bẹ́nu ọ̀rẹ́ ni adánilóró ń bẹ́nu àwọn èèyàn gidi so Ìyábọ̀ Òjó ń fọ́kà níjọ́ náà lọ́hùn ẹ̀já gbọ̀n tó wí. Yomi, what's your life with your choco? Yeah, you know, you have to wait. You want to wait, Yomi. You want to wait, yo. Ojo ko say you have to wait. You have to be fan phone ile jẹ́ kí art bó ṣe ṣe náà. Mo ko mi ma mo ma imitate yan. Ó ṣe báyìí. You know you have to wait. Even if the person is guilty, even in the courts of law, you know you are not guilty until you are found guilty. Wallahi baba Ìjẹ̀ṣà guilty. Ṣé bá fi pamọ́ tẹ́lẹ̀ ni. Àwọn fi pamọ́ pé kó jẹ́ pé adájọ́. Àwọn ọ̀jọ̀gbọ́n dẹ̀ máa ń sọ wípé no suspect is guilty until a court of law proven so. Ẹ̀yin Grammy àti mọ̀gbà ó dìgbà tí ilé ẹjọ́ bá sọ wípé ẹni yìí ó jẹ̀bi ẹ̀sùn tá a fi kàn o until then afurasí ọ̀daràn sí ni gbogbo ìgbà tó ń sọ̀rọ̀ yìí ilé ẹjọ́ ò tí ì dájọ́ o Ìyábọ̀ Òjó ò sí ń bẹ o kò mọ̀gbà tẹ́ ẹ dógún kò mọ̀gbà tẹ́ ẹ dọ́gbọ̀n o bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ ẹni sì yọ sọ pé tara bí amọ́ ni o kò sí ń bẹ o kòró ọlá kòró ẹ̀yìn kòró pé tó bá jẹ́ pé wọ́n rò bàbá Ìjẹ̀ṣà ni kòró pé tó bá jẹ́ pé òun náà ni tàbí ọmọ tàbí fámìlì òun tàbí ẹ̀gbọ́n tàbí àbúrò òun báwo ló ń ṣe máa fail ibi tá a ti ń wò tá a ti ń sọ fún nìyí pé kẹ́ ẹ máa fi etí méjì gbọ́rọ̀ ẹ máa fi etí kan gbọ́rọ̀ ẹ máa gbìyànjú láti gbọ́dọ̀ kejì ẹjọ́. ó máa dájọ́ fún bàbá Ìjẹ̀ṣà guilty tí bàbá Ìjẹ̀ṣà bá jáde máa dá padà sẹ́wọ̀n yẹn ó guilty fún kọ́tí mo rò ó guilty bàjẹ́ kò. bàbá Ìjẹ̀ṣà guilty tí bàbá Ìjẹ̀ṣà bá jáde máa dá padà sẹ́wọ̀n yẹn bàbá Ìjẹ̀ṣà guilty sí nǹkan tí mo wò ó guilty bàjẹ́ sí nǹkan tó wò kì í ṣe nǹkan tó rí kì í ṣe nǹkan tó wà ńbẹ̀ kì í ṣe nǹkan tó sojú ẹ̀ ṣùgbọ́n sí nǹkan tó wò torí n tó wò ní táyé fẹ́ ní táwọn tó gbé síta fẹ́ káyé orí kì í ṣe ń tó ṣẹlẹ̀ gangan àwọn ògbé ń tó ṣẹlẹ̀ gangan jáde kó lè wà on record torí òní kọ́ torí ọ̀la ni lóòótọ́ ẹ̀ ti bó kọ bàbá Ìjẹ̀ṣà jẹ́ gbogbo bí ó bàjẹ́ dé kọ́ ló máa dáadé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ó láronú pé wàdà majority àwọn èèyàn ó sì tó máa kan ní àmà náà ni pàpà síbẹ̀síbẹ̀ náà a nítorí akọ́bẹ̀jẹ́ ká fókòkò ọbẹ̀ sọnù a nítorí báyìí kan ọ̀gbá tiwa ẹ̀yin kan ọ̀gbá ti bàbá Ìjẹ̀ṣà tàbí ẹ̀yin kan di létí ẹ̀yin kan fọ́ ní fún nínú ẹ̀yin kan ti kó fún ẹ̀yin kan lọ kò sí ọpọlọ lórí ẹ̀yin kan láròjinlẹ̀ mọ́ bá ń ṣe ronú padà yàtọ̀ ságùntàn gọ́ọ̀lù tẹ̀lé gọ́ọ̀lù a nítorí tí ká má sọ tọrọ a nítorí tí ká má establish nítorí ká establish torí òní kọ́ torí ọ̀la ni posterity will judge all of us so ẹ wo bó ṣe ń fọ́ká tí bàbá Ìjẹ̀ṣà bá jáde máa ń ràn padà sẹ́wọ̀n so ní adájọ́ ni àbó níjọba wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ lóòótọ́ torí pé obìnrin ni wọ́n ẹni tí ọ̀bẹ̀rù obìnrin ń tọ̀ ti tán láyé ńgbà tó ṣe wà ń tọ̀ ti kú ńgbà tó ṣe wà òkú láàrin alààyè ni ní kan tó àná ń lò bí wọn bówó ọba ṣe lò wọn ní tí wọn lè lò to their advantage. ẹ tó máa bá mi sọ tó bá jáde máa dá padà síbẹ̀ gbogbo láti mi máa ná sí wàhálà máa tálé mi torí ẹ̀. ẹ gbọ́ tó bá jáde máa dá padà síbẹ̀ gbogbo láti mi ni máa ná sí wàhálà máa tálé mi nítorí ẹ̀. wọ́n dẹ̀ rán bàbá Ìjẹ̀ṣà lẹ́wọ̀n lóòótọ́ ilé ayé ìnira now bone of contention gangan la fẹ́ wọ̀ yìí máa fẹ́ kẹ́ farabalẹ̀ gbọ́rọ̀ ẹ má bínú ẹ̀yin èèyàn mo fẹ́ mú irin díẹ̀ lálẹ́ yìí and we need to do it we must do it we have to do it not because of anything sake but for posterity whatever we say whatever we discuss kò túmọ̀ sí pé dandan kẹ́ ẹ gbà wípé bóyá bàbá Ìjẹ̀ṣà sí àbí ò sí àbọ̀ jẹ̀bi àbí ò jẹ̀bi we are not doing it for that sake but fún ọ̀pọ̀lọpọ̀ wa láti kẹ́kọ̀ọ́ especially we men ẹ̀kọ́ wà fún wa láti kọ́ gidi o àwa tá a jọkùnrin ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ ká má bá wọn ṣeré ẹ̀kọ́ tí mo kọ́ lára ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí bàbá Ìjẹ̀ṣà yìí kò lódì wọn jẹ́jẹ́ mi mọ́ ń lọ ọ̀kan ara kòkòrò àyàn mọ́ mo perfect ọ̀dẹ̀ kan mo gbọ́n ọ̀kan
tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ obìnrin, they can do and undo. God bless you. Ẹja lọ. I am also happy that because there's a full stop, I'll stop when Jesus reading now. I am also happy you were cleared by the appeal court of ever having. Now, ní gbàgede bí tá a wọ̀ yìí, àwọn ìṣẹ̀dá èèyàn kan ń bẹ, they are very very educated, but I call them educated illiterate. Anybody that cannot reason well, before coming out, before arguing, before concluding, before jumping into conclusion, I call them educated illiterate.